from River Niger to River Benue. Ó ṣẹlẹ̀ ẹ̀bọ̀kẹ̀ nítorí Yaya Bello Omoyele Sowore kẹ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ kí lọmọyele Sowore ṣe ó dojú ẹ̀ yíyan. Ǹjẹ́ ẹ̀yin náà ti rí gbọ́ wípé bọ̀dá Yaya Bello wọ́n san owó tó tó $840,000 sí American International School ní Abuja fún future payment school fees àwọn ọmọ ẹ̀ márààrún. The sitting governor, because he knows he's going, you move money. I mean, the particulars of offense is there. It's before court. Go and check it. Apply for our processes, please. You will get some of these particulars of offense there. Move money directly from government to bring the change. Use it to pay the child's school fee in advance. Nigeria, my country. Oríṣiríṣi ló ṣà ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè yìí ṣá. Náà Omoyele Sowore ń sọ wípé ó yẹ kí àjọ EFCC kí wọ́n probe kán dẹ̀ investigate American International School tó wà l'Abuja yẹn dáadáa because obviously àwọn ọmọ politicians ló ń lọ bẹ̀ tí wọ́n bá dẹ̀ wádìí school yẹn dáadáa wọ́n á rí lot of atrocities tó ṣe pé ó likely kí other politicians tí ó fi ọmọ sí school yẹn náà káwọn náà ti commit with state funds. Kí ló dé tí Sowore ṣe lérò wípé ó yẹ kí wọ́n probe school yìí? Kí ló dé tó sọ wípé ó yẹ kí EFCC kó investigate wọn dáadáa? Ẹ jẹ́ àjọyàn náà nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Ìkànnì Digi Naija television lẹ́kalẹ̀ sí tẹ́tí ń wò mí tẹ́tí ń gbọ́ mi ẹ dákun ẹ máa bá mi tẹ subscribe button tó wà lójú ìwòran yín bẹ́ẹ̀ sì ni ẹ láǹfààní láti láìkì kẹfèrò yín sí kọ́mẹ̀ntì kẹ́sì máa share fídíò yìí kó máa lọ káàkiri. Tẹ́yìn èèyàn bá rántí wípé lásìkò tí Yaya Bello gan jẹ́ gọ́vnọ̀ ní Kogi state ó ń fúnra ẹ̀ gan probe Senator Dino Melaye lórí ẹ̀sùn tó similar sí nǹkan tó ń sọ wípé òun náà commit yìí tó ń ṣe wípé ó fi ojú Dino Melaye rí ó fi ojú ẹ̀ rí àtàlátà babalọ àròbá òun gan ló fẹ́ sọ àwọn méjèèjì gan di ọ̀tá ara wọn àmọ́ ẹ wá wo nǹkan tá à ń gbọ́ lẹ́yìn náà nípa Yaya Bello fún rẹ̀ àṣé òun gan fúnra lára rẹ̀ òun gan ní international ní country tó ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ ni ò tí ì rí oúnjẹ jẹ ní state tó ṣe wípé àwọn kan jáde láti wá sọ wípé wọn ò tí ì san salary fáwọn for the past 7 good years ẹ wo woman yìí báyìí. Yaya Bello, tinubu is here now. I'm telling you, Fohun 7 years no salary. Tinubu. Ẹ rí nǹkan báyìí ẹ wo inú state tó ṣe pé èèyàn kan wà ń bẹ̀ tí ò sì gba salary 7 good years kò dẹ̀ possible kò ṣe pé woman yìí nìkan ni ò rí salary gbà ìwọ tó dẹ̀ jẹ́ governor òun lo adúrú owó yẹn láti san school fees future school fees àwọn ọmọ ẹ̀ sílẹ̀ níbo náà ti ń ṣerú I don't know why people don't have the fear of God ní country yìí now tẹ́ bá lọ wo information school yìí dáadáa online ẹ rí wípé annual fee tí wọ́n ń gbà gan ó ti pọ̀ jù ó tó kí àwọn tó ń fọmọ síbẹ̀ kí wọ́n máa kówó jẹ ní school tó ṣe wípé wọ́n ń gba $500,000 gẹ́gẹ́ bí enrollment fee anyway a sì máa ráwọn tó sì máa fẹ́ fọmọ síbẹ̀ náà ṣá then preschool yẹn ọmọ crèche ọmọ tí ò tí já lẹ́nu ọmú ó ń san $7,842 ó ga o pre-KG ń san $8,888 kindergarten kindergarten ó ń san $14,638 grade 1 to 5 ń san $17,844 grade 6 to 8 ń san $19,172 while grade 9 to 12 ń san $21,000+ ẹ lè imagine wọ́n tún wá encourage one-time payment of school fees of $10,000 fún ọmọ tó bá fẹ́ san one-time off payment kindergarten to grade 12 which amount to $10,000. àwa sọ pé kò yẹ kí wọ́n probe wọn so many politicians náà lọ́mọ wọn wà níbẹ̀ tó ṣe wípé they are also using state fund láti sponsor wọn therefore nǹkan tí Omoyele Sowore ń sọ yìí tí gọ́ọ̀mẹ̀ntì bá fi lè ṣe wọ́n á rí àwọn tó wà corrupted náà mú nínú àwọn politicians tó mú wọn lọ síbẹ̀ yẹn.
According to the information wọ́n ní nephew Yaya Bello tó ń jẹ́ Ali Bello gan ni ó bá san àwọn school fees yẹn sí American International School, and allegedly àwọn kan sọ wípé kò kí ń ṣe nephew ẹ̀ gan ni Ali Bello, pé ọmọ ẹ̀ ni, but whichever way níbo ni nephew Yaya Bello ti rí adúrú owó yẹn tó fi san school fees àwọn ọmọ yẹn, number one. Secondly, báwo ni ó ṣe ní access sí treasury account Kogi State, because this same Ali Bello gan EFCC ti fi time kan probe tí wọ́n dẹ̀ arraign ẹ̀ ní court fún misappropriation owó àti money laundering owó kan tó tó 3 billion naira tó ṣe wípé at the end of the day wọ́n padà grant ẹ̀ ní bail. Now with everything tó ń ṣẹlẹ̀ tí EFCC ń wá Yaya Bello káàkiri tí wọ́n sọ pé àwọn fẹ́ gbé tó náà ń sá kìtìkàtà. A lot of people in Kogi State inú wọn ti ń dùn wípé Ọlọ́run ṣeun, àṣírí ti ń tú, kinní kan ti ń ṣe, kinní kan ti ń ṣe. But still ó ṣe ní láàánú pé ọ̀pọ̀ àwọn youths gan ní Kogi State wọn ò tí ì mọ ibi tí nǹkan ti bà wọ́n, because some of them ṣì ń bọ́ta láti máa wọ́n bọ́ta wọ́n lọ ń ṣe ritual, wọ́n lọ ń gbẹ́bọ, wọ́n lọ ń ṣe oríṣiríṣi nítorí Yaya Bello pé kí kọ́wọ́ EFCC kó má bàa tẹ̀. Now look at this. From River Niger to River Benue, the confluence is in Kogi State. Except say River Niger and River Benue no come meet for Kogi State. If River Niger and River Benue come meet for Kogi State, they no go fit arrest Bello, because Bello hand is clean. They use the EFCC to pursue him. They go lay seat for a house for Abuja, make they hold him. They no go succeed though, because Bello is innocent of what they are saying. Let them follow the court order. Let them follow the rules of the laws of Nigeria. Let them follow the laws of the land. Except say I no be born of Igala Kingdom. If I be born of Igala Kingdom, na dear hand go fit catch Bello. But as me, the voice of the street, come intervene for this matter, where I buy black cock, carry tortoise, come for this sacrifice, their hand no go catch Bello. Now me talk am. If their hand catch Bello, may they change my name from voice of the street. Bello had done development for Kogi State. Bello is the Agune Chamber 1 of Nigeria. The Idu 1 of Kogi State. The white lion itself. Márààrún Nigeria my country, oríṣiríṣi ló ṣàn ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè yìí ṣá. Ọdún EFCC ṣì ń wá Yaya Bello káàkiri o. Yaya Bello náà dẹ̀ ṣì ń ṣe hide and seek pẹ̀lú EFCC o. Bọ́n bá ṣe máa yanjú ọ̀rọ̀ yìí sí àwa ò tí ì mọ̀, àmọ́ gbogbo bá ṣe ń lọ a tún máa gbé wá fún yín lórí ìkànnì Digi Television. Ẹ má gbàgbé láti máa bá wa tẹ subscribe button tó wà lójú ìwòran yín. Ẹ like, ẹ comment, kẹ́ dẹ̀ máa share fídíò yìí kó máa lọ káàkiri. Ẹ ṣé tẹ̀ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà.